olóbìnrin ọkùnrin ẹ̀dá ìpapá tó pọ̀ pẹ̀tẹ̀ẹ̀tẹ̀ tó bá yà ẹni tó ṣe irú yẹn náà yéṣu tó lù tó yóò lọ sí ó yá fún lóògùn jẹ kó kú akọ̀lọ́ ọmọ wọn kú dànù ni. ẹ ti gbọ́ mi yé ó lè gbọ́ opportunity lọ gbé oyún ó lè lọ gbóyún àlè wá ń gbà yín síta tó bá ti gbé wálé tọkọ bá ti kú talẹ fẹ́ yẹ̀jẹ̀ wọn. so nǹkan tọ́lọ̀ bá ti fọ̀ tẹ́ ẹni hàn ni ò lè panimọ́ ọlọ́ọ̀ni àfisùnkún àfisùnbọ̀ mo ń sọ yín ẹ̀yin náà ẹ̀ máa sọ̀rọ̀ ayín ní wọ́n sọ pé tó o jẹ́ àfa òjẹ́ wòlíì ajá lágbára kan ó forí ibi tí kìnìún ti ń bọ̀ tó o wá dúró ti wá ní yá kíní kan lọ́wọ́ ní rárá o mo fún sáà fún un. tó bá yẹ má sọ yá kíní kan. kí ni yá fún un ní báyà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ sẹ́rí àlùkùránì ó fún un láàbò lórí gbogbo nǹkan àpọ̀jù ìnù gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ̀mí jẹ́ ẹlẹ́sìn blẹ́ẹ̀dì náà wọ́n lè fi tiwọn náà sọ pé agbára wà yes àpògbà but mo sọ fún yín pé Ọlọ́run ní anything tó jẹ́ àdámù wàhálà fìtínà tó wà bá ti lè fi hàn yín tó wá lórí yálà tí kan lára kìnìún kan ó ti fi sọ ẹni tó bá rí lọ́nà lè fi yálà tí ìbò ẹ understand but ní tó ti rí lójú oògùn tó rí lójú oúnjẹ pé wọ́n fi májèlé sí tọ́lá fún ọ àṣírí kan tó fi wá mo fẹ́ test ara gbóyè ọkùnrin ni mi wá gbé jẹ òun tàn wọ́n kù tó lọ́nà ti fi hàn ó tẹ́tẹ́lẹ̀ pé kíní ilé pààyàn opportunity torí tó fi rí nǹkan yẹn wọ́n waste it. ọ̀rọ̀ yẹn ó dàbẹ̀ ẹni tó wọ́n ẹgbẹ́ snapper ń pààyàn tí wọ́n á wò ó ní àṣírí tàbí so Ọlọ́run ti ṣe títí ẹ̀ ó ti fún ní àbò pé ẹni ìfẹ́ pọ́ ni ó fẹ́ lù ẹ̀ máa yọ fẹ́ lù ẹ̀ mẹ́gbà mo jẹ̀ nídìí ẹ lọ́jọ́ ọ̀la nìjọ́ kó wá ní wọ́n máa ẹbí wá kóra wọn jọ wá ní á máa fojú tọ̀ náà ẹ̀ sì fi mú tọ̀ tẹ́lẹ̀. ó ní agbára nǹkan tó ó ṣòro nǹkan tó ó dára máa ní ìlàyé yìí òun ni àforíjì ká máa lẹ́mìí àforíjì ìṣẹ̀ra wa ló ta bá ń wò ó pé ẹ jáde lóṣù. ẹ jẹ́ ká gbé ẹgbẹ́ sí. ìjọba sí ẹ̀gbọ́n ọkọ ìyàwó wá síbáyìí fún mi kílẹ̀ bẹ́ẹ̀ dá. nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nù solution ló kù téèyàn máa wá sí kò í ṣe wípé kó lè lọ òun ló máa dá gbogbo nǹkan ẹ̀ padà. ìgbà tó ti jálẹ̀kẹ̀ tó ti ṣí kọ́kọ́rọ́ ojú ti là gbogbo nǹkan tí ó lọ ó ti padà Ọlọ́run ti ń ṣe ìyàwó wa ní kàn máa jọ fẹ́ra wọn. nǹkan tó ṣẹlẹ̀ olóòtú nìyẹn wọ́n tàn jẹ nígbà ìmọ̀ wọ́n bò lójú àmọ́ gbàtọ́ Ọlọ́run ṣe tán láti jẹ́ kó lè mọ òtítọ́ kó òtítọ́ lè sọ di òmìnira òun náà ní ojú ẹ̀ fìlà ní oògùn yẹn fi bàjẹ́ tí ó bá sí ìtànjẹ àti ète ẹgbẹ́kẹ́gbẹ́ nínú ìdílé ọkọ kì í sábà dàrú tó bá wá ṣe wípé bóyá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó bá wá ṣẹlẹ̀ nǹkan tá a ní láti ṣe náà ni wípé solution ti ṣẹlẹ̀ tó bá lé lọ nípa